Audio Jungle. Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV lónìí tí ń ṣe ọgbọ̀n ọjọ́ oṣù kìíní ọdún 2023 o. Ìròyìn àpapọ̀ náà la mú wá fún yín látẹnu èmi Sọ́ní Sodiq Abiodun. Ṣáájú ká tó ka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ti pé àwọn ò fẹ́ ọjọ́ mẹ́wàá péré èyí tí báǹkì àpapọ̀ nílẹ̀ yìí tí wọ́n ṣe àfikún rẹ̀ ìyẹn owó tọ́nà tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí o. Ẹni tí ń ṣe agbẹjọ́rò àgbà ní ìyẹn Fẹ́mi Fálànà ti ń pé kí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ sí ní gbé àjọ INEC relé ẹjọ́ lórí bí wọ́n ti ṣe yọ Adeleke kúrò nípò. Àwọn ẹgbẹ́ Ogboni kan ti pé àwọn ṣetán báyìí láti dáàbò bo ọmọ Yorùbá pátápátá lórí wàhálà ìdààmú àwọn agbésùnmọ̀mí èyí tó ń bá wọn fínra nílẹ̀ Yorùbá o. Àmọ̀tẹ́kùn tí ìpínlẹ̀ Ondo ti padà náwó gan àwọn olè kan léyìí tó ṣàdílọ́jí ọkọ̀ márúwá gbé ní ìpínlẹ̀ náà. Àwọn tí ó jẹ́ Fúlàní darandaran ti padà ń ṣe ìkọlù báyìí sí àwọn ará TV èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Nasarawa. Àwọn agbébọn kan ti padà pa ọmọ ológun méjì ọlọ́pàá mẹ́ta ní ìpínlẹ̀ Ebonyi. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ Kwara United ti padà fún akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ náà ní ìdíje méjì gbáko láti tètè ta kọ̀ǹgbọ̀n padà sínú ikọ̀ rẹ̀ gbá bọ́ọ̀lù wọlé bí bẹ́ẹ̀ kọ́ sòbíà yóò so. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV, Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram gbàgede ìmọ̀ _22. Ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti pé àwọn ò faramọ́ ọjọ́ mẹ́wàá gbáko léyìí tí báǹkì àpapọ̀ nílẹ̀ yìí fi ṣe àfikún iye ìgbà léyìí tí ọmọ Nàìjíríà fi ní láti ná owó tẹ́lẹ̀ èyí tó wà lọ́wọ́ wọn bẹ̀ o. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà kan fún ikọ̀ léyìí tí ń rí sí owó náírà náà ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin nílẹ̀ wa ìyẹn Al-Hasan Adodokuwa ti ń padà wọ́n sọ̀rọ̀ pé òun fẹ́ kí báǹkì àpapọ̀ nílẹ̀ yìí kí wọ́n tètè tẹ̀lé òfin léyìí tí ó ní ṣe pẹ̀lú kí wọ́n lo oṣù bíi 6 níye. Ọ̀gá àgbà mo wípé níṣe ni báǹkì àpapọ̀ látọwọ́ Godwin Emefiele ti ń padà ń sọ̀rọ̀ lánàá wípé wọ́n ti padà fi ọjọ́ mẹ́wàá gbáko kún iye ìgbà léyìí tí ọmọ Nàìjíríà fi láǹfààní láti máa ná owó tẹ́lẹ̀ o. Ẹni tí ń ṣe Emefiele ló sọ̀rọ̀ lánàá ní ìgbà tí ó lọ ṣe ẹ̀lẹ́gbẹ̀yẹn sí ààrẹ Muhammadu Buhari ní ìlú Daura lánàá wípé ààrẹ Buhari ti padà fọwọ́ sí ìwé pé kí wọ́n fi ọjọ́ mẹ́wàá kún iye ìgbà léyìí tí ọmọ Nàìjíríà fi ní láti máa ná owó tẹ́lẹ̀. Àmọ́ ní ìgbà tí ọ̀gá àgbà Doguwa yóò sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ló ti ń pé àwọn ò fọwọ́ sí wípé kí wọ́n fi ọjọ́ mẹ́wàá péré fi sí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè fi máa fi ná owó náírà tẹ́lẹ̀ rí àbí kí wọ́n kó owó ọ̀hún padà sí báǹkì nílẹ̀ yìí o. Ó pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló tako òfin orílẹ̀ Nàìjíríà. Ó tẹ̀wájú wípé òfin náà ló ṣe àgbékalẹ̀ báǹkì àpapọ̀ nílẹ̀ yìí, bẹ́ẹ̀ sì rí òfin ọ̀hún ló yẹ kí báǹkì àpapọ̀ lórí Nàìjíríà kí wọ́n tètè tẹ̀lé o. Ó wá tẹ̀wájú pé bí báǹkì àpapọ̀ nílẹ̀ yìí ò bá gbọ́ràn sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ́nu, àwọn ṣetán láti pé àwọn fọwọ́ sí ìwé fún àwọn ọlọ́pàá láti ti lọ gbé Godwin Emefiele kó di pé ètò ìdìbò 2023 ń bọ̀ o. Ó pé àwọn ti pé ọ̀gá àgbà Godwin Emefiele náà àmọ́ ó kọ̀ láti jẹ́ àwọn, ó sì pé àwọn ṣetán láti tètè fi ọwọ́ òfin gbé láìpẹ́. Fẹ́mi Fálànà tí ń ṣe agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè gbé àjọ INEC re ilé ẹjọ́ lórí bí wọ́n ti dá ìbò wọn nù lọ́nà tí ò tọ́ o. Ẹni tí ń ṣe Fẹ́mi Fálànà náà ló padà wá ń sọ̀rọ̀ yìí ní ìgbà tó ń sọ̀rọ̀ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí àjọ INEC ti ṣe padà dá ìbò tó ní ṣe pẹ̀lú gúnlọ́gọ̀ àwọn èèyàn nù ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Ó sọ̀rọ̀ wípé bí ìgbìmọ̀ kan léyìí tó ń rí sí ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe yọ ẹni tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà
ìyẹn Adeleke ló ṣe àfihàn wípé àjọ INEC ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe bẹ́ẹ̀ sì rèé ni wọ́n ti kọ̀ láti gbé ìgbésẹ̀ tó ń ti ohun tó tọ́ wò ó pé Adémọ́lá Adeleke lẹ́yìn tí àjọ INEC padà sọ pé òun gan ló gbọ́ òkè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ ní ilé ẹjọ́ kan lẹ́yìn tí ó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń padà wá ń da ìbò náà nù tó sì ń gbé fún ẹlòmíì tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ wo ó pe irúfẹ́ ìgbésẹ̀ yìí gan làwọn èèyàn ò ti mọ̀ wípé iṣẹ́ ńlá ni àwọn agbẹjọ́rò Adeleke yóò ṣe láti pé ó padà bọ̀ sípò ó wá bàtà wá ń tẹ̀wájú wípé ọ̀nà kan ṣoṣo fún àwọn ará ìlú náà ni kí wọ́n ti gbé àjọ INEC ilé ẹjọ́ látàrí bí wọ́n ti ṣe fi ètò ìdìbò àwọn èèyàn ṣòfò dànù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹgbẹ́ Ògbóni kan nílẹ̀ Yorùbá ti pé àwọn ṣetán láti bẹ̀rẹ̀ sí ní dáàbòbò àwọn ọmọ Yorùbá pátápátá o ẹnìkan lẹ́yìn tí ó jẹ́ Ògbóni tí àwọn sí Olúwayé ọba Ògbóni àgbáyé àwùṣẹ tó ń ti ìwáṣẹ nílẹ̀ Yorùbá ìyẹn ààrẹ ìṣègùn ti ìlú Ìjẹ̀ṣà dókítà Adétóyèṣe Abdul Ọlábìsàn ló ti ń padà ń jẹ́ kó di mímọ̀ báyìí fún ọmọ Yorùbá pátápátá pé àwọn ti ṣetán láti rí wípé àwọn dáàbòbò àwọn ọmọ Yorùbá lọ́wọ́ àwọn agbésùmọ̀mí èyí tó ń bá wọn fínra tó sì ń bá wọn jà lọ́nà tí ò tọ́ ọba Ògbóni náà ló ń tẹ̀wájú pé àwọn mọ̀ wípé bí àwọn kan ti ṣe ń ṣe wàhálà bí wọ́n sì ti ń dá fa wàhálà nílẹ̀ Yorùbá ló ní ṣe pẹ̀lú bá ọmọ Yorùbá náà ò ti ṣe fẹsẹ̀ ara wọn lóṣooṣù ọ̀wọ̀ tí wọ́n sì ní ìfẹ́ ara wọn dénúdénú ó pé bí àwọn Yorùbá ti ṣe ń kẹ̀yìn síra wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà ló ń fà á kí àwọn àtìláàmì bẹ̀rẹ̀ sí ni máa jí wọn gbé kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa bá wọn fa wàhálà lọ́nà tí ò tọ́ ọ̀gá àgbà fún Ògbóni náà ló tẹ̀wájú pé àwọn ṣetán láti bẹ̀rẹ̀ sí ni máa bẹ àwọn òòṣàlẹ̀ Yorùbá lọ́wẹ̀ kí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti rí gbogbo ìdààmú èyí tí wọ́n kojú lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ajínigbé náà ló padà lọ sílẹ̀ pátápátá ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà ló pé àwọn ṣetán láti bẹ àwọn òòṣà bàbá wa nílẹ̀ Yorùbá láti rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń dáàbòbò ilẹ̀ Yorùbá pátápátá ó pé àwọn òòṣà náà ni wọ́n pọ̀ níye táwọn ṣetán láti bẹ̀rẹ̀ sí ní bọ ó pé lóòótọ́ làwọn ti bẹ àwọn òòṣà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ látàrí bí àwọn Yorùbá wọn ti ṣe ní ìfẹ́ ara wọn bẹ́ẹ̀ sì létí wàhálà bẹ́lẹ̀ láàrin àwọn gan ló ń fa ìdààmú tó wọn ti ogun lé tó ń wáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo àwọn mọ̀ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ìṣọ̀kan bẹ́ẹ̀ sì rí ogun wà nílẹ̀ tó wọn ti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àìfi ìfẹ́ lò àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìfẹ́ nìkan ọmọ ìlú kan lọ́mọ Yorùbá nílò láti lò bẹ́ẹ̀ àwọn náà ṣetán láti rí pé àwọn bẹ àwọn òòṣà lọ́wẹ̀ kọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò kó lè wà lóní dáadáa. Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti padà fi ọwọ́ òfin báyìí mú àwọn kan léyìí tí ó jí kẹ̀kẹ́ márúwá gbé ní ìpínlẹ̀ náà wọ́n pé Àmọ̀tẹ́kùn ni wọ́n ti padà fọwọ́ òfin mákùn kan tí a mọ̀ sí Akínyẹmí Abíọ́dún èyí tí ó ju ọmọ ọdún méjìdínlógún lọ tí ó ṣàdé lọ jí kẹ̀kẹ́ napep kan tí a mọ̀ sí márúwá ní agbègbè náà wọ́n pé Òjúnà tí a mọ̀ sí Ọ̀rẹ́ àti Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo lárákùnrin yìí ti máa ń padà ṣiṣẹ́ náà tó sì padà jí kẹ̀kẹ́ napep ọ̀hún lọ́ta ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta ní ìpínlẹ̀ Èkó wọ́n pé Abíọ́dún lẹ́yìn tí ó ń padà wá ń sọ̀rọ̀ wípé níṣe ni lóòótọ́ lòun ra ọ̀kadà náà lọ́wọ́ ẹnìkan tí a mọ̀ sí Emmanuel lẹ́yìn ìgbà tí wọ́n lọ jí ọ̀kadà náà gbé ìwé náà ló ń jẹ́ kó di mímọ̀ wípé Akínyẹmí Abíọ́dún tó ń ti àwọn yòókù rẹ̀ ni wọ́n ṣàdédé lọ jí ọ̀kadà gbé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí níta o wọ́n pé àwọn jí kẹ̀kẹ́ márúwá náà gbé ní ojúnà tí a mọ̀ sí Ọ̀rẹ́ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo táwọn sì gbé lọ sí ìpínlẹ̀ Èkó láti lọ ìta lótótó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta fẹ́nìkan tí a mọ̀ sí Emmanuel kó di pé Àmọ̀tẹ́kùn padà kọ́wọ́ tó wọn ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ìyẹn Akọgun Adétúnjì Adélẹ́yẹ ló ń padà wá ń fi ìjọba náà múlẹ̀ pé àwọn lo ẹ̀rọ ìgbàlódé láti tètè fọwọ́ òfin mọ́ àtìláàwí náà wọ́n pé yàtọ̀ sí àwọn àtìláàwí táwọn fọwọ́ bà làwọn tún mú àwọn tó tó bí 100 níye míì táwọn náà tún ní ṣe pẹ̀lú ìwà apànìyàn ìjínigbé tó ń ti àwọn ìwà míì tó ní ṣe pẹ̀lú olè ní ìpínlẹ̀ Ondo. Àwọn kan lẹ́yìn tó jẹ́ Fúlàní tí ń dáná ti bẹ̀rẹ̀ sí ní gbẹ̀san báyìí lára àwọn TV èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Nasarawa lórí ìdúgbàmù kan èyí tó wáyé lágbègbè náà
ọ̀pọ̀ ìdúgbàmù kan wáyé tẹ́lẹ̀ rí lágbègbè Benue sí Nasarawa lẹ́yìn tó padà mú ẹ̀mí àwọn èèyàn lọ lágbègbè ọ̀hún. Ìròyìn náà ló ń jẹ́ kó di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ti kọ́kọ́ ń jẹ́ kó di mímọ̀ tẹ́lẹ̀ rí ní Samuel Ortom wípé òun ò mọ̀ nǹkan kan lórí ọ̀rọ̀ náà, tó sì pé àwọn tí ó jẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè Nàìjíríà kọ́ ni wọ́n sọ ìdúgbàmù ọ̀hún síbẹ̀ o. Ẹni tí í ṣe gómìnà Abdullahi Sule ló ti kọ́kọ́ ṣàlàyé wípé àwọn nǹkan tí ń gbé kò yẹnu káàkiri báyìí wípé èèyàn tó kú tí wọ́n sì jẹ́ Fúlàní bíi 17 níye lágbègbè tí a mọ̀ sí Kwantiri látàrí bí ìdúgbàmù kan ṣe wáyé ń bẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ ológun orí òfurufú ni wọ́n ṣàdédé sọ ìdúgbàmù ọ̀hún síbẹ̀. Ó pe irọ́ pátápátá gbọ́lọ̀ náà wọ́n pé àwọn tí ó wá jẹ́ ará TV èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Nasarawa náà tí padà sí ní jẹ́ kó di mímọ̀ báyìí wípé níṣe ni àwọn tí ó jẹ́ Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n lọ́wọ́ báyìí o. Ọ̀gá àgbà kan lè tí ó jẹ́ ààrẹ fún àwọn TV náà tí a mọ̀ sí Peter Ahemba ló pé láti àná làwọn ti ṣàkíyèsí lápàláfíà wípé níṣe ni àwọn àtìláwí ń bẹ̀rẹ̀ sí ní gbógun tì àwọn bẹ́ẹ̀ sì rè tó sì ń pa wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá o. Ó pe lọ́wọ́lọ́wọ́ báyìí ògúnlọ́gọ̀ àwọn èèyàn òyìn tó wà ní agbègbè tá a mọ̀ sí Doma Kena àti ìjọba ìbílẹ̀ Òbí ló ti bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀mí wọn dànù bẹ́ẹ̀ táwọn agbésùnmọ̀mí Fúlàní ọ̀hún ń bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí lẹ́nu wọn. Ó gbogbo ibi tí àwọn TV wà pátápátá làwọn ti láàrin ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní bá wọn jà ń bẹ̀ wò. Ó tẹ̀wájú wípé ìdí tí kìíní ọ̀hún fi ń wáyé ló ní ṣe pẹ̀lú ìdígbàmù kan èyí tó wáyé tí àwọn Fúlàní ọ̀hún sì rò bóyá àwọn TV gan ni wọ́n ṣàdé lọ sọ ìdígbàmù ọ̀hún síbẹ̀ o. Àwọn tó jẹ́ agbébọn ti padà pa àwọn ọmọ ológun bíi méjì tó ń ti ọlọ́pàá bíi mẹ́ta kan ní ìpínlẹ̀ Ìbàyí. Wọ́n pé ó kéré jù ọlọ́pàá bíi mẹ́ta ni wọ́n ṣàdédé yìnbọn fún tó sì gbẹ̀mí lánàá bẹ́ẹ̀ tí ọlọ́pàá míì tún ti ṣeṣe ní ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí Enugu Abakaliki. Ìròyìn náà tẹ̀wájú wípé àwọn ọmọ gànfẹ́ kan ni wọ́n ṣàdédé yàwọ̀ agbè náà pẹ̀lú ọkọ̀ sí ẹ̀nà kan níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè sódò ní àkókò tí wọ́n padà pa ọlọ́pàá bíi mẹ́ta o. Wọ́n pé kódà àwọn àtìláàwí náà ti kọ́kọ́ pa ọmọ ológun bíi méjì tẹ́lẹ̀ rí lójúnà Enugu sí Abakaliki bákan náà. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń ti agbẹnusọ fún àwọn ọlọ́pàá èyí tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Chris Anyanwu padà wá ń fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ tó sì padà mú ẹ̀mí ọlọ́pàá bíi mẹ́tàlá lágbègbè náà, àmọ́ tí ọlọ́pàá kan èyí tó ṣèṣe sì padà wà ní ilé ìwòsàn tó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù tí a mọ̀ sí Kwara United ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mọ̀ báyìí fún akọ́nimọ̀ọ́gbá yẹn Abdulaziz Ahmed wípé bí ò bá tètè wípé ikọ̀ náà padà ṣoríire nínú ìdíje bíi méjì tí wọn yóò gbá kó tètè máa kẹ́rù wọlé o. Àgbọ́ wípé ikọ̀ náà ló ti padà fún Abdulaziz Ahmed tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ yìí ní ìdíje bíi méjì sí ìyẹn àǹfààní ìdíje bíi méjì sí láti tẹ̀lé pé ó gbèdé bẹ́ẹ̀ sì rèé ó fi gbogbo ipá rẹ̀ hàn fún ikọ̀ náà o. Wọ́n pé àwọn ikọ̀ yìí ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí nà wọ́n nínú ìdíje ti NPFL lẹ́yìn tí wọ́n ti ń gbá sẹ́yìn o. Ikọ̀ tí a mọ̀ sí Ìlọrin club náà ni wọ́n nà lámì 3-0 ní ìgbà tí wọ́n lọ kojú Èyímbà ní ìlú Àbá lọ́jọ́ Sunday o. Ikọ̀ Kwara United ló ń padà wá lọ́jọ́ pé wọ́n ti padà nà wọ́n bí ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ sì lè tó gbá àmì kan náà bí ẹ̀ẹ̀mejì bákan náà pẹ̀lú àwọn ikọ̀ bíi méjì kan nínú ìdíje bíi 4 èyí tí wọ́n ti gbá sẹ́yìn o. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ yìí ìyẹn Bashir Badawin ló ń padà wá ń kọ́ sájáde nínú ìwé kan wípé àwọn ṣetán láti rí pé àwọn fọ̀nà lé ohun akọ́nimọ̀ọ́gbá náà bí ò bá tètè gbé ìgbésẹ̀ lé ètò ẹ̀kọ́ gbé. Wọ́n pé àwọn fún ní ìdíje bíi méjì sí láti tẹ̀lé pé ó kópa bẹ́ẹ̀ sì rèé ó yanrantí nínú ìdíje èyí tó ń bọ̀ lọ́nà. Ikọ̀ tí a mọ̀ sí Kwara United náà ni wọn yóò máa kojú Plateau United nínú ìdíje kan lẹ́yìn tí wọn yóò gbá ní pápá àṣírí tí a mọ̀ sí Lẹ́kan Sàlámì Adámàsìgbà ní ìlú Ìbàdàn lọ́jọ́ Wednesday lọ́sẹ̀ yìí o. Kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tàwọn wà fún yín. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí èpo YouTube wa ẹtẹ bàbá Gbàgede Ìmọ̀ TV, Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22. Ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà. Àmọ́ kí n tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ṣe àfikún ọjọ́ 10 péré lẹ́yìn táwọn èèyàn yóò fi láǹfààní láti máa gba owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́
wọ́n sọ pé àwọn ò fọwọ́ sí kinní ọ̀hún lórí bí báǹkì àpapọ̀ nílẹ̀ yìí ṣe ṣe bẹ́ẹ̀ o. Fẹ́mi Fálànà ti ń jẹ́ kó di mímọ̀ fáwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè gbé àjọ INEC relé ẹjọ́ lórí bí wọ́n ti da ìbò wọn nù ń bẹ̀ o. Àwọn tí ó jẹ́ Ògbóni pé àwọn ṣe tán báyìí láti pèsè ètò ààbò fáwọn ọmọ Yorùbá pátápátá nílẹ̀ Yorùbá o. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United ti padà fún akọ́nimọ̀ọ́gbá Mohammed ní ìdíje méjì gẹ́gẹ́ bí àǹfààní tó ní láti tètè padà sórí ikọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeéṣe kó padà nílé. Kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ ìtààmú àfòyín Sọ́ní Sodiq Àbíọ́dún náà ló kọ tèmi tí dìgbà míì jẹ́ o. Audio Jungle. Audio Jungle.